ẹlẹ́ẹ̀kẹta rèé tí wọ́n máa kéde ikú Omololu Olunlọyọ. Nínú oṣù kẹrin ọdún 2024 nígbà táwọn oníròyìn kan lọ sọ́dọ̀ àgbà ọ̀jẹ̀ olóṣèlú ìpínlẹ̀ Ọ̀yọ́ ní olóyè Victor Ṣówẹ̀mímọ́ Omololu Olunloyo táwọn èèyàn tún máa ń pè ní ọmọ wa ni ẹ jẹ́ ó ṣe é láti béèrè èrò rẹ̀ lórí ìròyìn kan tó bẹ́ jáde bí òòrùn ìyálẹ̀ta pé bàbá àgbàlagbà náà ti kú. Omololu mí kanlẹ̀ ó sì fèsì fún wọn pé èmi rèé ń bí yìí mi ò rebi kan mi ò tí ì lọ o. Àmọ́ kí ló ń kó àwọn èèyàn lójú nípa ikú náà? Kò sáàsẹ́ni tó ju sáyé, àtẹni tó ń kéde ikú ẹni tí ò tí ì kú, àtẹni tí wọ́n ń kéde ikú rẹ̀, gbogbo wọn náà ni yóò lọ lọ́jọ́ kan. Níṣe ló dàbí pé alàgbà Olunlọyọ ń sọ àsọtẹ́lẹ̀ nípa ikú rẹ̀ ní nǹkan bí ọdún kan ọ̀hún sẹ́yìn ni, nígbà tí òkìkí kàn pé bàbá náà ti tẹrí gbaṣọ lọ́dún 2024 ọ̀hún. Bẹ́ẹ̀ èyí ni yóò jẹ́ ìgbà kejì tí irú ìròyìn òfegè nípa ikú alàgbà ọ̀hún yóò gòrí afẹ́fẹ́. Nínú oṣù kẹfà ọdún 2022, ìyẹn ní nǹkan bí ọdún mẹ́ta sẹ́yìn, ṣàdédé ni ìròyìn gba orí ẹ̀rọ ayélujára kan pé gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ tẹ́lẹ̀ rí náà Omololu Olunloyo ti mí èémí ìkẹyìn lọ́jọ́ keje oṣù ọ̀hún. Wọ́n ní ilé ìwòsàn ìjọba University College Hospital tó wà nílùú Ìbàdàn ìyẹn UCH nípínlẹ̀ Ọ̀yọ́ ló dákẹ́ sí. Bẹ́ẹ̀ irọ́ ni, ọdún méjì lẹ́yìn èyí bàbá ṣì wà láàyè kó tó di pé wọ́n tún kéde ikú rẹ̀ lọ́dún 2024. Èyí ló fi kọ́kọ́ ṣe àwọn aráàlú ní tàbí ṣùgbọ́n nígbà tí ìròyìn míì tún gorí afẹ́fẹ́ lọ́jọ́ ajé Monday ọjọ́ keje oṣù kẹrin ọdún 2025 yìí pé Olunloyo ti ta tẹ́rù nípa nígbẹ̀yìn. Wọ́n ní àṣálẹ́ ọjọ́ Sunday ọjọ́ àìkú tó ṣáájú ló ti dákẹ́, àmọ́ lọ́tẹ̀ yìí ó dákẹ́ fínfín ni. Bẹ́ẹ̀ ọ̀sẹ̀ kan péré ló kù tí ìbá ṣe ọjọ́ bíi 90 ọdún ìyẹn 90 years rẹ̀ lókè èèpẹ̀ tí ikú fi pa lójúdé. Nínú àtẹ̀jáde kan tí ọ̀gbẹ́ni Ọládàpọ̀ Ògúnwùsì kà lórúkọ mọ̀lẹ́bí Olunloyo, ó kéde pé Balógun ìlú Ọ̀yọ́ àti Ọ̀tún Bọ́baṣẹ́wà ti Ilé Ifẹ̀ ọ̀hún ti dágbére fáyé. Ó láwọn yóò máa kéde ètò ìsìnkú olóògbé náà láìpẹ́. Ọjọ́ 14 oṣù kẹrin ọdún 1935 ni wọ́n bí Victor Omololu Olunloyo sí ìdílé Olunloyo nìbàdàn. Bàbá rẹ̀ Horatio Olunloyo kò fi bẹ́ẹ̀ dàgbà tó fi kú lọ́dún 1948 lẹ́ni ọdún 42 42 péré. Victor kò sì ju ọmọ ọdún 13 lọ nígbà náà, àmọ́ màmá rẹ̀ Alhaja Bíntà Tẹjúmọ́lá Àbẹ̀bí Olunloyo darúgbó kùjọ́kùjọ́ kó tó kú lóṣù kẹwàá ọdún 2013 lẹ́ni ọdún 102. Omololu kẹ́kọ̀ọ́ yege nínú ìmọ̀ ìṣirò ní Yunifásítì St Andrew lọ́dún 1961. Ògbógi ló sì jẹ́ nínú ẹ̀kọ́ ìmọ̀ ìṣirò nítorí àwọn ìwé oríṣiríṣi ló kọ èyí tó fi gboyè dókítà lẹ́yìn náà. Lọ́dún 1962, nígbà tọ́jọ́ orí rẹ̀ kò ju ẹni ọdún 27 péré lọ, wọ́n yàn án sípò kọmíṣánná fún ètò ìdàgbàsókè ọrọ̀ ajé ní ẹkùn ìwọ̀ oòrùn Nàìjíríà, ìyẹn lásìkò ìjọba Western Region. Nígbà táwọn ológun sì gbàjọba, Kọ́nẹ́ẹ̀lì Adéyínká Adébáyọ̀ tún yàn án sípò lábẹ́ àkóso rẹ̀ lọ́dún 1983, nígbà tí iná ọ̀rùn ẹgbẹ́ òṣèlú Unity Party of Nigeria UPN àti ti National Party of Nigeria NPN gbòde. Olóyè Omololu Olunloyo figagbága pẹ̀lú olóògbé Bọ́lá Ìgè láti dupò gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́. Ó sì fẹ̀yìn Bọ́lá Ìgè janlẹ̀, ó wọlé. Àsìkò ìpolongo ìbò ọ̀hún ni wọ́n sọ ọ́ lórúkọ ọmọ wa ni ẹ jẹ́ ó ṣe é. Àmọ́ kò ṣe gómìnà náà ju oṣù 3 péré lọ táwọn ológun tó fi dojú ètò ìṣèlú bolẹ̀ níparí ọdún náà nígbà táwọn Buhari àti Túndé Ìdí Àgbọ̀n gbàjọba. Olunloyo ni bàbá tó bí ìlú mọ̀ọ́ká oníròyìn orí ẹ̀rọ ayélujára tó fẹ́ràn awuyewuye nì abilékọ Kẹ́mi Omololu Olunloyo. Títí di àsìkò yìí làwọn èèkàn láwùjọ ṣì ń rọ̀jò ọ̀rọ̀ ìbánikẹ́dùn àti ìdárò fún ìpapòdà olóògbé yìí.
Lára wọn ni mínísítà àgbà fún olú ìlú wa Àbújá abilékọ Jùmọ̀kẹ́ Akínjídé, Olúbàdàn tilẹ̀ Ìbàdàn ọba Owólabí Ọlákùlẹ́hìn, Aláàfin Ọ̀yọ́ ọba Akeem Ọwọ́adé, Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá Ìbà Gani Adams, bẹ́ẹ̀ ni gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹnjiníà Ṣèyí Mákindé àti ààrẹ Nàìjíríà Bọ́lá Ahmed Tinubu kò gbẹ́yìn. Faith Adébọ́lá ló ń jábọ̀ ìròyìn fún Ìta Fàájì.